sẹ́rẹ́ yìí tẹ̀sán pé kí ló ta dá sọ̀rọ̀ ẹ̀ níláárí ni láti bọ̀ tán ni níláárí ni gbọ́ níláárí ni ìdí ni pé tá a bá sọ̀rọ̀ fún yàn àpèlé yàn nú ayé ni o ní di kí n ṣe fídíò fún yàn ẹni ayé yẹ ni tá a bá rí pé àròpá ayé yẹ ọ́ tá a wá padà rí pé ayé ọ̀ yẹ ọ́ mọ́ a wà padà báwọn a wá ní ṣe fídíò fún ọmọ ìdí nù ó rí pé wọ́n tó ń sọ yìí nísìnyí pé kí ló dé tí wọ́n lọ fẹnu sí mẹ́ta rẹ̀ ó rí pé ṣe fídíò fún ọ rí sọ ọmọ tọ́fà torí kò dáa fún ọ ní òjò ṣe fídíò fún ọ o lókìkí kò yẹ ọ́ ìdí tí òjò ṣe fídíò fún ọ nù ìmọ̀ ọ rí ayé ọ̀mọ̀ ọ tí n bá dákọ̀ rẹ̀ wọ́n ní mọ̀ ọ́ lọ́dà rẹ̀ kébò tó ń promote ẹni ìdí nù tí òjò ṣe fídíò fún ọ rí tí ó rí báyìí sórí pé ìyàtọ̀ wà mẹ́ tí n bá wá ṣe fídíò fún mo rí n táyé ń sọ́npa rẹ̀ tí ọ̀dà wọ́n wá sọ pé kọ́ mọ́ ṣe mọ́ kò sábù burú mẹ́ bó ti wá padà ní ẹni tó yẹ kó bẹ̀rù àti jíṣẹ́ fún àbúrò bẹ̀rẹ̀ ni àtúngbò owó bọ̀ ọbẹ̀ 1 million lámọ́ sọmọdé owó ẹ̀wẹ̀ celebrity tá a ti ṣe fídíò fún fọ́lò la ìmí nǹkan kan fọ́lò wa lásán lẹ́yìn fọ́lò kò láìkì fídíò wa mọ́ ìmí nǹkan ò tiẹ̀ fọ́lò wa ìkànnì láìkì fídíò báyìí lásán ó parí ìmí ò tiẹ̀ fọ́lò kò láìkì fídíò wa a sì sọ̀rọ̀ ẹ̀ dáadáa ni celebrity ìdí tí ò jẹ́ ń ṣe fídíò fún ọ tó ń gbé kí ló ti mọ lọ put matter for torí pé kò dáa fún ọ ayé ọ̀yẹ́ ọ́ ọmọ ọ́ tí n bá ṣe fídíò fún ọ lọ́dà kí mo tún promote ẹni pé káyé ọmọ ìdí nù ẹni ayé bá yẹ lèmi ń sọ̀rọ̀ fún so tá a bá ti wá ṣe fídíò fún yàn tá a bá rí pé kò padà wá ṣe mọ́ àfà tá a bá rí pé kò padà wá ṣe á wà padà pé ayé ọ̀yẹ́ mọ́ nù ìdí nù fún gbogbo tó ń kọ́mẹ́ntì kí la wá lọ́dọ̀ ẹ̀ so ń tọ́ farun àmọ́ wà ti fi rẹ̀ gbogbo ẹ̀yìn yá rẹ̀ ẹ̀rọ bá sọ fún ẹni kò dá yín lọ́wọ́ dúró. tó ẹ̀yin èèyàn ẹ̀ máa ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí ọmọ ṣéwù tó sọ sí àwọn tó ń dá sí ọ̀rọ̀ àti ìjọrin nínú fídíò yìí ẹ̀tì gbọ́ ìdí èyí tó fi sọ wípé òun dá sí ọ̀rọ̀ Lizzy Anjorin nínú fídíò yìí. gbogbo ayé ìwọ náà ẹ lọ wo gbogbo bí títí kọ́mẹ́ǹtì títí gbé fídíò èèyàn kọ́mẹ́ǹtì ibẹ̀ yìí dáa yíò nǹkan ti tó kàákín ara àwọn èèyàn kó bú mi ilé àwọn èèyàn àníyàwèrè ní ọ̀sẹ̀ ànílépè ní ọ̀sẹ̀ aláyé ẹ̀jì òyìn náà wá tó wọ́n wá ní ṣé ẹni tó ọmọ bá gí òní ìmọ́lẹ̀ ń wọ abí wọn lè mọ́lẹ̀ ìmọ́lẹ̀ ń ló sì bá kú dákun kú òun bẹ̀ a sì gbọ́dọ̀ gbọ́ a gbọ́dọ̀ sọ pé aburú wàláhì tó bá ṣe pé èmi náà bá ní ìran ni tí ọ̀sẹ̀ tó lè máa pè mí lákèésí tí ọ̀sẹ̀ tó lè máa sọ pé káyì òun kẹ́rẹ̀ bá wa tí ọ̀sẹ̀ tó lè máa sọ pé òun kẹ́rẹ̀ bá wa inú mi ọmọ dùn ni èmi ò fi máa pawó ni èyí máa pawó lọ ni àjọ máa lálàṣẹ ni yóò tún máa promote mi sí ni àmọ́ àwa ní ọ̀nà ni n tó ń wò ní tí ò rí èèyàn pé sákèsì àwa ní ni àwa ní so n tó farun alam abiyọrọ Allah. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí ọmọ ṣéwù tí ó sọ sí Lizzy Anjorin nínú fídíò yìí ẹ gbọ́ bí ó ṣe ṣàkàjúwe Lizzy Anjorin ẹ sì ti gbọ́ àwọn ìdí èyí tó ṣe padà fi Lizzy Anjorin lọ́rùn sílẹ̀. gbogbo ẹ̀ tẹ́ gbá tiwa ẹ bá tẹ́wọ́ àdúrà.